pélépékèlè arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán. Bàbá Ọbásanjọ́ ìgbà ìlàárọ̀ yín. Bàbá Ọbásanjọ́ àníṣe ìgbà ìlàárọ̀ yín. Ṣé àsìkò tó yẹ kẹ́ ẹ mọ sọ̀rọ̀ tẹ́ ń sọ nìyí? Ṣé bí láyé ìjọba tí náà ni àwọn Boko Haram ti wà? Èéṣe tẹ́ ẹ̀ pa wẹ́rẹ́ lásìkò tiyín? Èéṣe tẹ́ ẹ̀ fi ojú wọn dẹ́rin lásìkò tiyín bàbá Ọbásanjọ́? Ìgbà ìlàárọ̀ yín, ìgbà ìlàárọ̀ yín. Tó bá ṣe wípé nígbà tẹ́ ẹ̀ ń ṣèjọba tẹ́ ẹ ti gbúwò pé àwọn Boko Haram wà nínú ìjọba yín lẹ ti pa ogun wọn dànù ni. Ṣé pípọ̀ tí wọ́n pọ̀ dídí àsìkò yìí ṣé wọ́n pọ̀ ni? Ṣé bí wọ́n ti ń dàwọn èèyàn láàmú dídí àsìkò yìí ṣé wọ́n túbọ̀ mọ dàwọn èèyàn láàmú ni bàbá Ọbásanjọ́? Bàbá Ọbásanjọ́ nígbà tí Yar'Adua dé bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé Yar'Adua yóò kò ní pẹ́ lórí oyè lẹ́fi gbé fún un torí pé ẹ fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta ni wọn ò gbà fún yín, òun ló bá lẹ́fi gbélé Yar'Adua lọ́wọ́. Ẹ̀yin náà mọ̀ pé Yar'Adua ò ní pẹ́ torí àìsàn ara ń bá jà Ọbásanjọ́ lẹ́fi gbé Yar'Adua lọ́wọ́. Ọ̀pẹ́ kò jìnnà òun la mọ̀ gbọ́ ikú Yar'Adua pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí Yar'Adua fẹ́ ṣe fún gbogbo àwọn ọmọ Nàìjíríà gbà náà lásìkò tiẹ̀ lọ́hùn. Ikú òun lọ́mọ yọ̀wẹ̀ láwo. Nígbà tí Yar'Adua kú tán àwọn pípù yìí tó jẹ́ àwọn Fúlàní yìí tẹ́yìn ń gbèjà tó bá ti rí táwọn wá ń kan yín. Nígbà tó yẹ pé àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa jù àtàwọn míì náà ni wọ́n ń pa jù lára wa ń kan yín ní ìsìnlẹ̀ wa ń pariwo síta lọ́wọ́ Ọbásanjọ́ ayé tẹ̀yìn ṣe yọ̀ da ẹ wà dáadáa orí tẹ́ bá papòdà kí àyè ọmọ orin ní dáadáa Ọbásanjọ́. Nígbà tí Yar'Adua kú tán àwọn pípù iṣẹ́ tẹ́ ẹ sọpọ́ọ̀tì tẹ́ ẹ wà lẹ́yìn wọn ò mọ̀ fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Yar'Adua mọ̀ ti kú àbí wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé Yar'Adua ti kú o, wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé Yar'Adua ti kú, wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé Yar'Adua ti kú. Ọpẹ́lọpẹ́ Sahara Reporter tó wà náà ṣe títa after 6 months tó ti kú. Ẹ̀yin náà sì rí nígbà náà lọ ẹ mọ̀ pé Yar'Adua kú Ọbásanjọ́ ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ fọwọ́ lẹ́rán mọ̀ ni torí wípé wọn ò fẹ́ kí Jonathan ò dórí ipò yẹn torí pé òun ni vice president nígbà náà lọ́hùn. Àwọn pípù àwọn Fúlàní tẹ́yìn ń support torí pé àwọn ni wọ́n pè yín kó lẹ́wọ̀n nígbà tí Abacha tó dájọ́ kú fún yín. Àdéhùn tẹ́ ẹ ti bá wọn ṣe òun náà lẹ́ ń ṣe yẹn ló fà á nígbà tẹ́ ẹ rí pé àwọn Boko Haram yìí wọ́n fẹ́ mọ dà ọmọ Nàìjíríà láàmú lẹ́fi dákẹ́ lẹ́fọ́ lẹ́rán ẹ dákẹ́ fọ́ lẹ́rán gbígbèsè kankan sọ̀rọ̀ kan àsìkò ìjọba yín náà ni Gumi lọ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe o gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ Ọbásanjọ́ tó gbà mí tì fún yín ó yẹ kẹ́ ẹ dọ́ bojú ni ó yẹ kẹ́ ẹ dọ́ bojú pẹ̀lú ìwà burúkú tẹ́ ẹ ti wù sí gbogbo ọmọ Nàìjíríà. Nígbà tí Goodluck Jonathan tó débẹ̀ ọkọ̀ ló tẹ́nà Yar'Adua ọdún méjì àbọ̀dún mélòó ni ó lò ó pé ó gbà yẹn làwọn Boko Haram ni wọ́n ti ń wá làwọn bandit ni wọ́n ti ń pọ̀ kí ló ti fà á àwọn pípù yìí náà ni àwọn Fúlàní náà ni àwọn gẹ́gẹ́ wọ́n wà ń di ẹ̀ àwọn ni wọ́n wà ń di ẹ̀ ẹ̀yin náà sì mọ̀ Ọbásanjọ́ ẹ mọ̀ wọn sábẹ̀ kí Jonathan kó ṣe ìjọba wọn ò fẹ́ kó ṣe ìjọba wọ́n fẹ́ yọkùn bẹ́ẹ̀ láti rí pé èèyàn àwọn èrò wà bẹ́ẹ̀ onúfikún ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn. Nígbà tí Jonathan lo ọdún méjì Yar'Adua tán tí ìbò dé wọ́n dìbò Jonathan padà wọlé. Nígbà tó gbé Jonathan wọlé àtìgbà náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gbógun
wọ́n dáre kí Jonathan orí ìjọba ẹ̀ lò, wọ́n fẹ́ kó rí ìjọba ẹ̀ lò, wọ́n ń gbógun àwọn ará bí àwọn Fúlàní ni wọ́n ṣe gbogbo akitiyan láti rí pé wọ́n bà ìjọba Jonathan jẹ́. Abájọjọ́ gbogbo àyẹn ẹ mọ̀ wà láyé, ẹ mọ̀ gbígbèsè kan, ẹ mọ̀ sọ̀rọ̀ kan, ẹ mọ̀ kọ̀ndẹ́mù wà burúkú táwọn bíbí mú ẹ mọ̀ kọ̀ndẹ́mù ẹ lásìkò ìjọba Jonathan títí wọ́n wá plan gbogbo wọn. Buhari ni kọlọfọrùnkẹ El-Rufai ni gbogbo àwọn leader tó jẹ́ àwọn nọ́ọ̀tì wọ́n plan lórí Jonathan lórí, torí pé ẹ̀dì sọ fún Jonathan ibi kò sí àwọn kankan nígbà náà lọ́hùn tó ti kọ̀ sí lẹ́nu ẹ̀dákẹ́ ẹ̀hún òran bọ́ọ̀bù àkọ́kọ́ tí ọ̀kọ́ dún ní Nàìjíríà ayé Jonathan ni Àbújá sì ló ti dún. Ọbásanjọ́ ẹ sì wà àbí ẹ sì láyé ńgbà náà, ẹ sì wà àbí ẹ sì láyé ni. Àwọn pípì wọ́n tà wọ́n ọ̀nà tí wọ́n fi pé àwọn ba ìjọba Jonathan jẹ́ bó ti ṣètò Jonathan àwọn náà ń gbìyànjú pé sẹ́ òun lòún wà òye òun lè jẹ́ káwọn kan gbàjọba tòun jẹ́ ìṣà ń ṣe gbogbo akitiyan ń ṣe gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ bóun náà ti ń ṣe títí ń jà fitafita bẹ́ẹ̀ ni àwọn pípì náà ò fi lọ́hùn lẹ̀ wọ́n tàbí bàjọba ẹ̀jẹ̀ ni Ọbásanjọ́ wọ́n fẹ́ bàjọba ẹ̀jẹ̀ ni títí tó fi di 2015 kó tó di 2015 2014 tí Jonathan pe àpérò confam nígbà tó náà ó ti rí bí nǹkan rẹ̀ ṣe ń lọ ó ti mọ̀ pé Nàìjíríà ti expire ní 2014 ló fi pe àpérò yẹn pé kó o gbà gbogbo regional gbogbo ọkọ̀ pàdé kí wọ́n ṣe àtúntò nǹkan tó wà ńlẹ̀ kó lè bá àvéfò oníkálukú táwọn kan ti ń ṣẹlẹ̀ yìí tí òfin ní wọ́n ṣẹlẹ̀ mọ́. Nígbà tó pe àpérò yẹn bàbá Ọbásanjọ́ àwọn pípì iná ló mọ̀ tó bá kínní jẹ́ àwọn ní wọn mọ̀ jẹ́ kínní òtún wọ̀ kí ẹ mọ̀ wà láyé ẹ mọ̀ wà láàyè ẹ mọ̀ sọ̀rọ̀ kan ẹ mọ̀ fọwọ́ lẹ́rán mọ̀ ni torí pé ẹ wà lẹ́yìn wọn ẹ ń sọ́pọ̀tì wọn ìyà tí ń ja ọmọ Nàìjíríà ẹ fọwọ́ lẹ́ ẹ̀ ń wù wọ́n níran. Jonathan nígbà tó gbé wọ́n káńsù ẹ̀ tí nǹkan tó ń sọ wọn ò tẹ̀lé òun náà fọwọ́ lẹ́rán títí tó fi wá di 2015 kó tó dìbò tó ètò dìbò òun làwọn pípù yìí wọ́n ti organize àwọn Fúlàní ibi kan wá láti gbogbo ibi tí wọ́n bá wà torí pé àwọn ní lọ́kàn àwọn ń sọ wípé sẹ́ Nàìjíríà àwọn làwọn ní babaláwo Usman Dan Fodio ó ti àwọ̀dọ̀ ẹ̀ fáwọn ó ti gbé fáwọn ó ti bá wọn gbà á níbẹ̀ làwọn ní ló fà á nǹkan táwọn bá ṣe àṣegbé ni òun ni mo fi ọ̀dà gbogbo àwọn Fúlàní yẹn láti rí pé wọn ò rí pé wọ́n bà ìjọba Goodluck Jonathan jẹ́ wọn ò rí bàjẹ́ wọ́n wá fẹ́ dìbò ẹ̀yọ́ kan ní wípé bóyá táwọn bá dìbò tí Buhari bá wọlé àbí tí Jonathan bá wọlé Jonathan ó lè má fẹ́ gbé ipò kalẹ̀ wọ́n á ṣẹ̀tì àwọn maṣẹ́láyé yẹn wọ́n ṣẹ̀tì sínú gbogbo ẹlọ wà ń bẹ̀rẹ̀ ẹlọ fi apamọ́ àwọn làwọn wà nǹkan táwọn bá ṣàṣegbé ni tẹ bá ti gbé Jonathan ó dìbò tán báyìí wọ́n wà náà ṣe tó wọlé kò gbé ìjọba kalẹ̀ báyìí ọ̀yá ẹ̀wọ̀n nílùú àwọn Buhari El-Rufai àwọn onígbùgbèsè yìí o gbogbo àwọn tó kù náà wọ́n mọ̀ ń pẹ́ wọn ò di sọ̀rọ̀ wọ́n á ń fẹ̀mí àwọn ọmọ Nàìjíríà wọ́n fi ń ta káàdì ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà ò jọ wọ́n lójú torí political gain tó fẹ́ gain tó yẹ kó rí bẹ́ẹ̀ Ọbásanjọ́ gbogbo lè máa ń ṣẹlẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ mọ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ kan ẹ̀ mọ̀ fọwọ́ lẹ́rán mọ̀ ni títí nígbà tí bọ́dì tá a dìbò tán tí wọ́n àná síbò tí wọ́n sọ pé Buhari ló wọlé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà náà lọ Jonathan ó sì yọwọ́ ó yọ ọsẹ̀ ó kú lórí ipò òun ló fà á tọkọ òfin parẹ́ títí sí bó lè jẹ́ pé òun náà wà tó tí ọ̀dà nínú ìjọba ẹ̀ àmọ́ nǹkan tó ṣe lásán ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà dùn ó sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn international community ó múnú wọn dùn jù tó bá jẹ lómi tó bá gbé lómi ni ó lè má gbélé Ọbásanjọ́
ìwà ìkàlẹ̀ ń wù. Ìgbà yìí láàárọ̀ yín kì í ṣe lóyè kẹ́ ẹ máa sọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn bàbá Ọbásanjọ́, kì í ṣe ìsìn lóyè kẹ́ ẹ máa sọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Gbogbo gbà tí Buhari ti jọba, nígbà tí Buhari gbàjọba, ta ò bóyá báwọn bíbò ṣe ń pa wá gbóde ń jí wá gbé yóò dópin ni láyé Jonathan. Nígbà tí Buhari gbàjọba tán kọmọdópin ọmọ tún peléke sí mọ́ ni. Ọbásanjọ́ ẹ mọ̀ rí gbogbo ẹ̀, ó tún peléke sí mọ́ ni gbogbo ẹ̀ lẹ́mọ̀ rí. Ẹ mọ̀ dá Buhari lẹ́kùn, ọ̀rọ̀ tẹ́ ń sọ ní ìsìn ẹ mọ̀ sọ láyé ìjọba Buhari. Ọbásanjọ́ ayé ìjọba Buhari ẹ mọ̀ sọ àmọ́ gbọ́n kan lẹ́nu yín, ẹ mọ̀ dákẹ́ mọ̀ ni, ẹ mọ̀ fọwọ́ lẹ́rán mọ̀ ni. Ọbásanjọ́ àní ìkànnì yín àgbàyàsí ní pẹ̀lú ẹ ṣe abiyamọ gidi, abiagba ni yín. Ọbásanjọ́ abiagba òun ni yín, torí tó bá jẹ́ pé abiyamọ gidi yín ni kì í ṣe ìsìn ló yẹ kẹ́ ẹ máa sọ̀rọ̀. Ó yẹ kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti ìgbà tẹ́ ẹ ti wà ń jọba, àti ìgbà tí Jonathan wà ń jọba, àti ìgbà tí Muhammadu Buhari wà ń jọba. Ló yẹ ká ti rí iṣẹ́ yín. Ariwo tẹ́ ń pa lọ́dọ̀ tòní ló yẹ kẹ́ ẹ ti máa pa. Àbí ẹ sọ pé wo ìgbà yẹn ẹ gbọ́ pé wọ́n pa àwọn èèyàn ní Nàìjíríà. Ọbásanjọ́ ẹ sọ pé wo ìgbà yẹn gbogbo nǹkan táwọn bíbù ń ṣe ẹ gbọ́ àbí ẹ gbọ́. Buhari lọ ọdún 8 pákó, ẹ̀rù bó ti ń pa wá ní gbèjègbèjọ, ẹ̀bùn ní jí wá gbé. Wọn ò jẹ́ káwọn àwọn bàbá wa àtìyàwó rí mú mi, wọn ò jẹ́ káwọn bàbá wa rí oko dá mọ́, wọn ò jẹ́ káwọn ìyàwó rí oko lọ mọ́. Àwọn bàbá wa bá dáko báyìí, àwọn Fúlàní wọn ò fi màálù jẹ oko wọn, tí wọ́n bá tún sọ̀rọ̀ wọ́n pa wọ́n dànù. Gbogbo eléyìí bàbá Ọjọ́ ẹ mọ̀ rí, ẹ mọ̀ sọ̀rọ̀, ẹ mọ̀ rí, ẹ mọ̀ sọ̀rọ̀. Nígbà tí wọ́n pa Fatai Aborode tó fà á tí bàbá Ìgbòho sá fi lọ gangan. Torí nígbà tí àwọn bíbí ṣe nǹkan tí wọ́n ń ṣe yìí, láàárí àwọn alágbára tí wọ́n jẹ́ bàbá fún wa nílẹ̀ Yorùbá, láàárí wọn kí wọ́n sọ̀rọ̀, àárí wọn tó wù sẹ́ kankan títí tó fi wá pa Aborode, ẹni tọ́wọ́ láti ibi tó ti wá, ọ̀dàlẹ̀ ìṣẹ̀lẹ̀, ọgbà àwọn òṣìṣẹ́ fámẹ̀ ọ̀fẹ́ gan ń ṣe gbogbo nǹkan láti rí pé nǹkan lọ déédéé fún òun àtàwọn ẹbí ẹ̀ àti gbogbo àwọn tó gbà ṣiṣẹ́. Ọ̀sẹ̀ kan owó kan òun làwọn Fúlàní máa lọ pa torí pé wípé kí ló tẹ́ fi màálù jẹ oko mi, nǹkan tó lọ bá wọn fún nìyẹn o. Nǹkan tó lọ bá wọn fún nìyẹn o. Wọ́n ti gbẹ̀mí ń tàn, wọ́n gbẹ̀mí Fatai Aborode, wọ́n gbẹ̀mí ẹ̀. Gbogbo ẹlẹ́gbọ́ bàbá Ọbásanjọ́. Nígbà tẹ́ ẹ gbọ́ àmọ́ nǹkan tẹ́ ẹ ṣe sí ẹ mọ̀ sọ̀rọ̀ kàn, ẹ mọ̀ dákẹ́ mọ̀ ni, ẹ mọ̀ fọwọ́ lẹ́rán mọ̀ ni bàbá Ọbásanjọ́. Òun ló tún fà á tí bàbá Ìgbòho sáré dìde pé kí ló dé? Àìdájú gbé ká fani nítorí náà àlẹ́ aláwọ̀ yín kẹ́ máa gbélé wa kẹ́ẹ̀tọ́ ọmọ ní wá lára. Òun ló yà kí bàbá Ìgbòho sáré gbéra pé ọ̀yá let's go there. Nígbà tó ti wọ́ọ́dún gangan wọ́n lọ bá ọba gangan, kóyì tó lọ ọ̀dà pé ọmọ ọba gangan ni wọ́n jí gbé, tí alága Ìgangan fi wá fẹjọ́ sùn pé nǹkan rẹ̀ máa ń lọ ní Ìgangan láti bí ọdún 3 kan, àmọ́ àwọn ọmọ ẹni tí ó gbà wọn gbogbo àwọn tí fẹjọ́ sùn ọlọ́pàá, àwọn tí fẹjọ́ sùn sọ́jà, wọ́n kàn wọ́n àwọn ọ̀ràn ni, torí pé Sàlíù Gangan ó ti di ògbóǹtarìgì, kò sí ọlọ́pàá tí ó mọ̀, kò sójà tí ó mọ̀. Gbogbo ọ̀rọ̀ yìí tí alága sọ fún Ìgbòho ṣá, òun ló gbìyànjú àánú pé what lórí ilẹ̀ wa
ní Ìgbòho Savage dé ló fi lọ ó sì tó lọ bá Sàlíù ọkọ̀ lọ gba ààfin Olúgàngán lọ ààfin ẹ̀ lọ́wọ́ ìgbà lọ́nà wọ́n lọ tọrọ ìyọ̀ǹda ọ̀dọ̀ wọn kó mọ̀ wá jẹ́ pé àwọn ni wọ́n dá iṣẹ́ ara wọn jẹ́ onúfi kọ́kọ́ lọ ààfin àwọn ọba Ìbàràpá Ìgàngán gbogbo ẹ̀ wọ́n lọ sọ fún gbà bẹ́ẹ̀ la gbọ́ o ṣé lóòótọ́ ni lóòótọ́ sí àwọn ọba náà àwọn náà sọ̀rọ̀ bó báwọn sì rí nìyẹn o àwọn náà ti sọ̀rọ̀ tó tàwọn náà rí lọ́wọ́ Sàlíù Gàngán ẹ̀yìn mi tẹ̀ wọ́n mi tẹ̀ ẹ bá mi pa lọ àwọn náà ti sọ̀rọ̀ tó tàwọn náà rí òun ló fà á tí bàbá Ìgbòho Savage dá ẹ̀ṣọ́ níbẹ̀ ẹ̀yìnṣó níbẹ̀ ni wọ́n fi gbéra wọ́n fi lọ bá Sàlíù ní ibi tó ń gbé nígbà tó ń lọ bá Sàlíù ló pé wọn ò fẹ́ lọ bá Sàlíù jà wọ́n fẹ́ lọ bí ìrànlọ́wọ́ ẹ̀ ni nígbà tó débẹ̀ tí bàbá Ìgbòho Savage tí wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú Sàlíù bẹ́ẹ̀ láti rí táwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ti múra jà àtàwọn ọmọ ẹ̀ ti múra jà bá a sì gbọ́ kẹ́rò ní ẹ fídíò náà wà ọ̀rọ̀ tá à ń sọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ à ń sọ àròsọ fídíò ẹ̀ wà tọ́lẹ́ bá àwọn ọmọ wọ́n ti yìnbọn yẹn ni àwọn tó wà ń bẹ̀ yẹn wọ́n bá jẹun kánú àtàwọn tó tẹ̀lé bàbá Ìgbòho Savage wọ́n bá jẹ ewé tó àtàmàlà ṣé ìbọn ò ní bá wọn tó jẹ́ pé Ìgbòho Savage múra láti lọ bá wọn jà ọkàn lọ láti lọ bá wọn sọ̀rọ̀ ni àti láti wọ̀ ọ̀nù wọn nǹkan Ìgbòho Savage bá lọ nìyẹn bàbá sọjọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ mọ̀ wá Nàìjíríà ewúrẹ́ lẹ́mọ̀ rí ẹ̀tọ́ bẹ́ẹ̀ rí ni ẹ̀tọ́ bẹ́ẹ̀ gbọ́ ni nǹkan tó wá sí fún Ìgbòho Savage yìí òun ló fà á tí Ìgbòho Savage fi issue 7 days ultimatum fún Sàlíù Gàngán pẹ̀lú nǹkan tó wá ṣe yìí o àwọn afọ́n ní ọjọ́ 7 torí pé ọmọ Ọ̀yọ́ làwọn ẹwò làìkẹ́ ilẹ̀ ẹ̀kẹ́ tó wà lẹ́kẹ̀ẹ́ta àwọn èyí náà ló wà ní ẹ̀kẹ́ Aláàfin Ọ̀yọ́ àwọn èso máa lè Ọ̀yọ́ o fún díẹ̀ yìí àwọn fọ́n ní 7 days kó vacate kó lórí ilẹ̀ wa ó ní wá lára ọ̀ǹdà wà láàmú ó fún àwọn èèyàn tòun lọ́kàn balẹ̀ kí ló dé àlè wà nílẹ̀ ẹni tàbí fọrùn wọ̀ possible nígbà tí ìjọba Ọ̀yọ́ state wọ́n rí pé Ìgbòho Savage ó ṣòfin gbogbo tá a ti sọ ìjọba Ọ̀yọ́ náà mọ̀ sí o gbogbo ẹni wọ́n gbọ́ o kò fún ìṣẹ̀lẹ̀ kan o nígbà tó pa Bówódé wọ́n gbọ́ o àyíbíṣẹ́ kan tó gbé o nígbà táwọn Fúlàní ń pa wá lọ́yọ̀ọ́ tí wọ́n ń tẹ àwọn èèyàn wá gbé lọ́yọ̀ọ́ gbogbo ẹni tó wà Ọ̀yọ́ rí o wọn ò fún ìṣẹ̀lẹ̀ kan sí lórí ẹ̀ o wọ́n fọ́ lẹ́rọ̀ ní o torí pòlítùkè ní táwọn fẹ́ gé ní wọn ò bá pa àwọn tí wọ́n sì jọba lórí kọ̀ọ̀kan wọn tó yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn ìṣèlú humanity o ìkà ni wọ́n pè nǹkan báwọn àmọ́ nígbà tí Ìgbòho Savage dìde iṣẹ́ ó tó gẹ́ pípa tẹ́ pa wá yìí nílẹ̀ Yorùbá yìí ó tó àgbàmọ́ ìgbà náà ni wọ́n wá gbógun wọ́n sì wá dìde wọ́n sì wá gbógun wọn ò tó wá gbógun wọn tó wá gbógun ẹni tó dìde kó fẹ́ gbà wá lẹ̀ nígbà táwọn kọ̀ páwọn gbà wá lẹ̀ mọ́ nígbà táwọn kọ̀ tí wọn gbà wá lẹ̀ nínú wàhálà tá a face nínú wàhálà tá a Fúlàní ṣe ń pa wọ́n kọ̀ ìgbà tí wọ́n rí pé Ìgbòho dìde ní ìsìn ìgbà náà wọ́n sì wá sọ pé Ìgbòho nẹ́tọ̀ọ́ láti fẹ́ anybody ní 7 days ultimatum tó ọmọ Nàìjíríà ni wọ́n ẹgbọ́ àwọn tí ìṣèjọba lé a lórí àwọn tá a yàn sípò gbé tí wọ́n dáàbò bo láìfù wa àti property wa ẹgbọ́n tí wọ́n ń sọ nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò ṣe. gbogbo ẹ̀ ló mà rí